olùwòo ilé Ìwó ọba abdulrasheed akànbí tẹ́lúwà ti ṣe àwọn àlàyé kan tó jinlẹ̀ tó lágbára lórí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn olórìṣà ọba jíjẹ nílẹ̀ yorùbá ifá ọ̀rúnmìlà àti àwọn òòṣà lóríṣìíríṣìí nílẹ̀ yorùbá. Kí ló fa àwọn ọ̀rọ̀ yìí? Kí ni kábíyèsí pè láṣà? Nínú fọ́nrán yìí, àwọn wo ni ọba àkànbí sọ pé wọ́n fẹ́ sọ ọba ilẹ̀ yorùbá dojo? Ọ̀rọ̀ yìí lágbára o. Kí ni kábíyèsí sọ nípa àwọn olóògbóni àwọn òṣùgbọ́ àwọn aláwọ̀pa nílẹ̀ yorùbá? Kí ni olúwo sọ nípa àwọn onífá tí wọ́n láwọn ò lè dọ̀bálẹ̀ fọ́ba? Kí làwọn ohun tó ń ṣẹlẹ̀ láyé òde òní tó fi dàbí ẹni pé wọ́n rí àwọn kábíyèsí fín? Kí ló bá irú aṣọ tó yẹ kí kábíyèsí máa wọ̀ lọ sóde? Kábíyèsí sọ̀rọ̀ nípa sísin ọlọ́run nílẹ̀ yorùbá. Kábíyèsí ṣàlàyé báwọn fúnra àwọn ṣe ń sin ọlọ́run. Kí ni kábíyèsí ọba tẹ́lúwà ń sọ nípa ibi táwọn máa ń gbà dọ́dọ̀ olódùmarè? Ẹ wo ẹ̀kọ́ kí sẹ́sẹ̀ ràgó. Ẹ gbọ́ bí kábíyèsí ṣe láwọn máa ń pe lédùmarè nínú fọ́nrán yìí. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ẹ̀sìn ìṣẹ̀ṣe pọ́nbélé, ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn tí ò gba èmi lọ bá mi gba ibìkan lọ bólódùmarè. Mi gbọ́dọ̀ ẹnìkan mi gbọ́dọ̀ ẹnìkankan. Mi gbọ́dọ̀ Muhammed lọ bọ́lọ́hun. Mi gbọ́dọ̀ Jésù lọ bọ́lọ́hun. Mi gbọ́dọ̀ Ṣàngó, Ọya, ẹnìkankan lọ bọ́lọ́hun. Olódùmarè ni mò ń pè. Gbá orí ẹ mú kò dé ẹlẹ́dàá ẹ mú kò pọ̀ Olódùmarè. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú. Mo sorí ire o ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Ẹlẹ́dàá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo wọn máa dúpẹ́ lọ́wọ́. Wọ́n ní ń dúpẹ́ lọ́wọ́ ilé, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ṣàngó, wọ́n dúpẹ́ lọ́wọ́ Èṣù, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ògún, wọ́n dúpẹ́ wọ́n fọ Olódùmarè ilẹ̀. Wọ́n ń gbé àwọn nǹkan báyìí ju Olódùmarè lọ. Kábíyèsí o, ọba mélòó gan-an ni ọlọ́run mélòó yorùbá ni? Ẹ gbọ́ ohun tí kábíyèsí ọba olúwo sọ nípa àṣà ìṣe nílẹ̀ yorùbá, àwọn oníṣẹ̀ṣe, àwọn ọba jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rúnmìlà gan sọ pé orúkọ ẹ̀ ní ọlọ́run lọ́mẹni tí ó là, ọ̀run lọ́mẹni tí ó là. Wọ́n wá sókè báwa ṣe ń sún kọ́ọ̀kì nílẹ̀ yorùbá, òun ni a ṣe sún ọlọ́run lọ́mẹni tí ó là ní ẹ̀sọ́ di Ọ̀rúnmìlà. Ifá sì ni Ifá tẹ́ ń pariwo yìí tí wọ́n fẹ́ máa fi dẹ́rù bà gbogbo ayé. Ifá yìí aríran ni, ìríran. Kò sí nǹkan kan lẹ́yìn pé kéèyàn ríran lọ. Kó o fẹ́ ríran, o fẹ́ rọ́jọ́ ìwọ lọ ń wá tó ń wá káàkiri ìwọ ló sì. Ṣùgbọ́n ọ̀nà àti ríran lẹ̀ Yorùbá pọ̀. Ifá ò tiẹ̀ tí ì pẹ́ tóun dé nítorí Ọ̀rúnmìlà òun ni bàbá Fá, òun ni tíṣà Fá. Ìgbà tí ẹ ò tí ì ju 600 years lọ. Àwọn Oòduà ju Ọ̀rúnmìlà lọ. Kò sọ́rúnmìlà láyé ìgbà tó Odùduwà wà láyé. Kò sọ́rúnmìlà láyé ìgbà tó Lámúrúdù wà láyé. Àìmọye àwọn tí ń wo ìràwọ̀ wà, àwọn tí ń wo ọwọ́ wà, àtẹ́lẹwọ́ ẹni tí ìtanẹ́jẹ, àwọn tí wọ́n wò báyìí, wọ́n wò sàkún báyìí wọ́n sì, àwọn míì sì ń lálàá. Ọ̀nà pọ̀ láti ríran. Wọ́n ṣàfẹ́ sọ pé Ifá ẹ wá tún fẹ́ gbé Ifá ga ju ọba lọ. Ẹ mọ̀ ní bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ àwọn olóòṣà náà ni wọ́n mọ̀ sọ pé wọ́n dá lápáta ọba. Bọ́ba bá kú àwọn ni wọ́n lọ gé wẹ́wẹ́. Wọ́n mọ̀ ní àwọn ń gé ọba wẹ́wẹ́. Ọba tó sìn lú ẹ lọ mọ̀ gé wẹ́wẹ́. Ẹ dá lápáta ọba. Ẹ wà ní ṣe bí gbogbo orò tá à ń ṣe bí rẹ̀ náà wà ń lu èbó. Irú orò wo ló wà ń lu èbó? Ṣé orò táwọn ń ṣe ń lu èbó ń sọ pé kéèyàn máa rìn nígbà báyìí? Tó yẹ pé àwọn èèyàn máa lọ bí wọ́n bá ń ṣe Halloween tàbí wọ́n ń ṣe gbogbo èèyàn máa wò wọ́n títì tí ó máa wò wọ́n. Kìí ṣe nǹkan tí wọ́n ń ṣe ń kọ̀rọ̀ tàbí wọ́n ń pààyàn tàbí wọ́n ń dúnbú èèyàn tàbí wọ́n ń bọ́ba bá kú wọ́n wà á dá lápáta ẹ̀ wọ́n gé wẹ́wẹ́ wọ́n fi ránṣẹ́ sílé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kìí ṣe àṣà nìyẹn. àbámọ̀dá tiyín nìyẹn, àṣà kọ́, kìí ṣèṣe Yorùbá nìyẹn.
ẹ̀yin lẹ ń bàṣà Yorùbá jẹ́, ẹ̀yin lẹ ń bàṣẹ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ fẹ́ kó àwọn ọba ń papá mọ́ra, lẹ fẹ́ kó wọn sábẹ́ kíní yín, ẹ fẹ́ kó wọn sábẹ́ ọ̀dọ́, ẹ ti sọ ọba di ẹni tí ó tún máa bẹ̀rù yín. Ẹ wá jẹ́ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wọn á máa bẹ̀rù, eléyìí ó máa bẹ̀rù Òṣùgbó, eléyìí ó máa bẹ̀rù Ògbóni, eléyìí ó máa bẹ̀rù. Ẹgbẹ́ ọba lọ́ba máa ń ṣe ijọ́ tí ọba ilẹ̀ Yorùbá bá mọ̀ pé ẹgbẹ́ ọba tí wọ́n ní Yorùbá Council of Obas, ẹgbẹ́ yẹn yóò lágbára jù Ògbóni lọ, yóò lágbára jù Òṣùgbó lọ, yóò lágbára jù àwọn Awọ̀pa lọ. Gbogbo àwọn ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí ẹ ó máa rí àwọn náà ni wọ́n láwọn ò lè dọ̀bálẹ̀. ẹgbọ́n tí kábíyèsí ọba Olúwo sọ nípa àṣà ìṣe nílẹ̀ Yorùbá, àwọn oníṣẹ̀ṣe, àwọn ọba jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí jẹ oyè kan nínú fáàrẹ àbí nínú babaláwo rẹ tó ju ọba lọ. Babaláwo ilẹ̀ ilẹ̀ ní jókòó sí tí ọba dáfá, ìsìn ilẹ̀ ń jókòó sórí chair. Ayé àtijọ́ ó jókòó lẹ́ẹ̀lẹ́ níwájú ọba báyìí lọ́mọ dáfá. Ìsìn ni ayédáyé ọ̀làjú tẹ́yìn náà rí sí àjókòó sí tẹ́yìn lọ. Pé onífá kan bá lóun wá dáfá fún mi bì ní pálásì, èmi tí ẹ̀ pín in nítorí alárèéfín ọba ní gbogbo wọn. Wọ́n èé ṣe láṣà, wọ́n èé ṣèṣe, wọ́n fẹ́ máa kọ́ ọba ń pa àwọn náà, wọ́n ní kọ́ bá white nìkan ni ọ gbọ́dọ̀ wọ̀, tó sì jẹ́ pé aṣọ tiwa àlárì ń bẹ́ẹ̀ àdìrẹ àdìrẹ òfì àrán kíjìpá, gbogbo àwọn aṣọ wa nu tí ẹ ní kọ́lọ̀kọ́lọ̀ kìí ṣe ẹgbẹ́ kéèyàn máa wọ èèyàn wà jíṣẹ́ èèyàn wà fẹ́ sọ fún mi kí n yọ̀fẹ́ máa control mi, n gbọ́dọ̀ wọṣọ mi o àfàṣọ fún ta ló sọ fún ọ bẹ́ẹ̀. Ó ṣeé ṣe káwọn oníṣẹ̀ṣe kan tàbí àwọn olórìṣà má fi taratara gba ohun tí kábíyèsí ń sọ. Àtẹ̀yìnwá náà ni ó ti máa ń dàbí ẹni pé gbọ́nmi sí omi ò tó máa ń fẹ́ wà láàárín àwọn àti àwọn oníṣẹ̀ṣe, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó jinlẹ̀ tó gba àkíyèsí wà nínú àwọn nǹkan tí Olúwo ń sọ. Tá a bá ní ká wò dáadáa, ohun tó wá yẹ kó ṣẹlẹ̀ ni pé kí àwọn ọba ilẹ̀ Yorùbá ní ìfọwọ́sowọ́pọ̀ tó dán mọ́rán, kí wọ́n sì rí i pé àwọn àṣà, àwọn ìṣe tó dánlẹ̀ Yorùbá ò parẹ́. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n láti rí i pé kì í ṣe àwọn àṣà àbí ìṣe tó máa mú ìpalára wá fún ọmọnìkejì. Fún àpẹẹrẹ bí wọ́n ṣe ní bóyá ìgbà kan wọ́n máa ń bí gé ọba wẹ́wẹ́ àbọ̀ máa ń yọ ọkàn àwọn ọba, gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ. Irú àwọn àṣà báyẹn ó yẹ kí wọ́n wá nǹkan ṣe sí. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.